Sharafuddin Gbadiworoji inú àwọn ìmọ́lẹ̀ Islam ni wọ́n wà tẹ́yìn ọba parọ́ lókù wallahi. Àmọ́ gbogbo àwọn ọ̀nà táwọn ti kẹ́kọ̀ọ́ kò sí ààyè mùjámálà kò sáàyè mùjámálà bí gbogbo táwọn ti kẹ́kọ̀ọ́ níwọ̀n àwọn òfin mọ à ń fọwọ́ ra ni lórí ní òfin sínú dáwà tí wọn. So tẹ́ bá rí tẹ́ bá sọ̀rọ̀ kan tó bá le lágbọ́yé pé ẹ̀ka ti gbọ́yé torí pé fàìmọye ọdún sẹ́yìn làwọn àfáà ti ń fọwọ́ ra yín lórí wọ́n fọwọ́ ra yín lórí pé ẹ sá padà change ẹ padà change lẹ́lòmíì bá lọ wájú Ọlọ́run ẹ padà change lẹ́lòmíì wádùn ní tí ò ti ráyè túbà tó ti rò pé mi òun ogun ẹ̀yin náà wo lẹ́wẹ̀nu ẹ̀kọ́ aral khalqa yamdi wahidan ba'da wahidin faya laytani adri mata ana madi ibi tí mo fẹ́ lọ rèé wọ́n wá béèrè kan lọ́wọ́ wọn dókítà wa ń dáhùn bẹ̀ yí pé bí à ń bá dé láti Mẹ́kà Asewo ló fẹ́ wà lẹ́nu rẹ̀ tẹ́fẹ̀ adìkẹ́ lọ máa sọ pé ẹfẹ́ máa gbé kọ́ máa fàṣẹ báyìí fi bọ́lọ̀ ń sọ̀rọ̀ torí pé tí wọ́n ń pè ní àṣẹ òun náà ní táwọn sọ fún yàn pé ṣe báyìí má ṣe báyìí ọba mi nìkan ló ní. So la fi ń sọ fún yín láti ilẹ̀ pé ẹ má fi ìjọsìn yín jọ tàwọn kèfèrí man tashabbaha bi qawmin fahuwa minhum. Àwọn ni wọ́n ní gbọ́ aláṣẹ ọ̀run àwọn ni wọ́n ní mo pa aláṣẹ mo sì nǹkan kan àwọn ni wọ́n ní àwo òníyùn amru lil mu'mini ma bayna al khawfi war raja gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí alámọ̀rí ìgbésí ayé rẹ̀ láàrin kó máa páyà láàrin kó máa ran kàn náà ló gbọ́dọ̀ wà. Ọlọ́run ní ẹ pè mí ń dá yín lóhùn káwa pé Ọlọ́run ní àwa gba àdúà àwa máa ṣe àdúà ni a tẹ̀wọ́ sọ́lọ́run pé Allahumma amin Allahumma stajib Ọlọ́run dákun jọ̀ọ́ gbólóhùn istajib sẹ́yìn kó dún ní amúrù táà sọ pé al-amru mabniyu ala sukun àmọ́ níbẹ̀ yẹn tọ́lábù ni a fi ń bẹ̀bẹ̀ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ni pé dákun gbàdúrà wa bí àbá wa lọ Mẹ́kà kí ló fẹ́ dá àṣẹ padà kí ló fẹ́ dá àṣẹ sẹ́nu rẹ̀ kí ló fẹ́ dé àṣẹ lẹ́nu rẹ̀ ọ wà bí wa in tó fi yàtọ̀ sí wa ni pé Ànábì ló sọ kalẹ̀ pé rọ́jà akayawmi waladatu ummuhu yóò ṣẹ́rí padà ní ṣẹ́rí padà bígbà tó àṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun tí ò lẹ́sẹ̀ kankan lọ́rùn. Ok sẹ́yìn pé ọ̀rọ̀ ẹ̀rí tí àfáà àríbidé sí mú wá ti wọn náà nù àfáà àríbidé sí oníkéwù ni wọ́n àwọn ọ̀dà wa láàmú àmọ́ ọkùnrin tó lọ gbé ọkùnrin tí a ń tó ní Lowa TV àwọn èsè blogger a máa gbọ́dọ̀ máa pèrò asákìyèsí tó wáyé pé mùsùlùmí gidi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tọkùnrin tó ní Lowa TV yẹn máa ń dálẹ̀ bí wàhálà ni ẹ rí pé media movement náà lọ́wọ́ kan bẹ́ngbà kan nígbà tó ti di pé media movement tira rẹ̀ bọ́nú àgbákò àwọn onísúfí tó tira rẹ̀ bọ́nú àgbákò kọ́ máa tako súnnà ṣe gbúrò rẹ̀ mọ́ orípa rẹ̀ dà ìwọ náà ọ̀ ń tẹ́rí lọ bí tó ti wọ relegation nìyẹn nítorí pé gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n máa ń gbé wá sórí mídíà àwọn nǹkan tí wọ́n máa dá wàhálà alẹ́ ni èmi wá tako personality ẹ̀ àmọ́ maintain page ẹ pẹ̀lú kó dúró níbi tí mọ̀ rẹ bá mọ́ dá wàhálà alẹ́ láàrin àwọn àfáà méjì ọ̀pàdé almudiru ajígini náà fúrísẹ́ǹtì yìí àwọn ìbéèrè tó ń bi wọn ìbéèrè tó lè máa dá wàhálà alẹ́ ní táwọn ọba lo ọpọlọ àti máa sọ̀rọ̀ tí wọ́n fi ń sẹ́nu ń kù kálẹ́ni tí kàn máa jam tọ́ọ̀kì tó kàn máa lanu sọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó ń tì sí wọn lẹ́nu ọ̀rọ̀ tí yóò máa sọ tí yóò ní mọ̀ pé aburú lọ fẹ́ fi ṣe tó gbẹ̀ni Ọlọ́run bá ní ó súnmọ́ ọkùnrin náà torí rò pé kò sí lágbọ́nrin àwọn lálàáfà débi tá sọ pé àfà ẹni Ọlọ́run bá ní ó súnmọ́ agbọ́nrin rẹ̀ láwọn blọ́gẹ̀ ẹgbẹ́ rẹ̀ ẹ pé sákìyèsí nígbà tí mùsùlùmí bá ti ń jẹ́ mùsùlùmí gbogbo iṣẹ́ tí ó bá rí ó máa ṣe dandan ni kó máa ní nǹkan kan tí ó máa gáìdì rẹ̀ tó wọn ò fi ní wà nípò olórí ibú. Al-Qur'ani ní al-hajju ashhurun ma'lumat suratul Baqara aya náà ń bọ̀ Ọlọ́hun ní faman farada fihinna al-hajja fala rafatha wala fusuqa wala jidala fil hajj ẹ máa wọn kan Ọlọ́hun ní wa ma taf'alu min khairin gbogbo ń tẹ́ bá wá ṣe ní dáadáa ya'lamuhu Allah ọba mi ni mo mọ̀ Ọlọ́hun ní wa tazawwadu fa inna khayra zadi taqwa àtẹni tí ó lọ Mẹ́kà tó lọ àti gbogbo iṣẹ́ tó lọ ṣe lọ́hùn tí ó bá ti sí payọ̀ Ọlọ́hun bẹ́ẹ̀ kó tó kù ńlé sí olùyàn jìbìtì kó tó kù ńlé sí wọn ò dáwọ́ àjọ sí lọ́dọ̀ tó kó gba àjọ ńlẹ̀ tó lọ sí ọ̀pẹ nìkan kan lẹ́kún kó tó kù ńlé sáwọn òbí rẹ̀ ọmọ gbé ṣépè sí òsínú ọmọ tí ń ṣẹ̀yà ṣe bàbá kó tó kù ńlé sí èsè yahoo kó tó kù ńlé sí ọ̀pàyàn lẹ́kún kó tó kù ńlé sí èso lóògùn kó tó kù ńlé sí èso ọkọ̀ àlìjànú lọ́fà tó gbé owó olówó wá bá abẹ́rẹ́ kó àwọn èèyàn mọ́ tí wọ́n ń sọ ní asmáwù tẹ̀sìrì fájìtẹ̀ ní bẹ lọ́wọ́ yín ọkọ̀ àlìjànú ni ẹnìkan ní ọmọ wá owó tí ó sọnù àlìjànú lọ gbó wà lẹ́yìn ọmọ náà ṣé èsòrò owó náà lẹ́fí lọ Mẹ́kà ṣé èsò owó bẹ́ẹ̀ nìjà ṣé èsò owó àwọn ọmọ tí polówó 1xbet lórí mídíà náà sanwó àdúrà fún yín ọ̀rọ̀ ń bọ̀ ń bí eléyìn díẹ̀díẹ̀ gbogbo tí a máa gbàjọ fáwọn èèyàn lórí mídíà
tẹ́ padà wá rí láàrin ọdún mélòó kan ẹni tí wọ́n gbowó fún náà ní padà jéèyàn mọ́ kí ni ń bẹ lábí owó yẹn owó òfò ní 1xbet ń bẹ ń bẹ nairabet ń bẹ ń bẹ betnaija ń bẹ ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn owó ẹ lọ rí àwọn ọmọ wọn láwọn polówó promo code 1xbet ṣé 1xbet wà nù tẹ́níkì Islam ọmọdé díẹ̀ ni inú àwọn owó tẹ wá fi lọ sí ọ̀hún náà nìyẹn ok tàwa ló fi dá yín lójú pé ẹ̀yin náà wà nù ẹni tó padà kàyẹ́omi waladati ummuhu ta ló fi dá yín lójú ẹ̀ àmọ́ nítorí mọ́sálà tó wà ń lẹ̀ ìkéṣe mọ́sálà tajassus pé a fẹ́ máa tọpinpin ẹnìkan ó ti lọ Mẹ́kà ó ti dé ó ṣe yín dé ó gbé sábàkà dé èmi tẹ́mi ń bá yín sọ̀rọ̀ nísìn ìyìn ní rárá mo lé àwọn tó lé ní 5 láwọn tí wọ́n lọ Mẹ́kà ọdún walillahi alhamd tí méjì ń bẹ nù wọn tó yẹ pé nù jàmáà mi direct láwọn tí ń kí jímà ìkan ń bẹ nù wọn láwọn tí kàn kírun ráàtì bíi wákàtí 5 àwọn méjì yòókù láwọn ládùúgbò tí wọ́n sì súnmọ́ mi tọ́lọ̀ ní ká kí wọn àwa lè sọ fún wọn pé ẹ ṣàdúà fún wa kẹsẹ̀pá nìyàn yìí pé àṣẹ ti wà lẹ́nu yín rárá àwọn náà máa ṣàdúà fún wa bí taqwa wa khayru libasil mar'i ta'atu rabbih fala khayra mimman kana lillahi 'asiya nǹkan tí bàbá dókítà lò mẹ́wọ̀n kọ́rọ̀ mi má bàa pọ̀ òun náà ni kọ́ídà kan tó jẹ́ kọ́ídà àmì lọ́dọ̀ àwọn fuqaha lọ́dọ̀ àwọn fún fíkíò òun náà ni saddu dhari'a min al-adillati al-mukhtalafi fiha òun ni saddu dhara'i lọ́wà kí náà ń pè bẹ́ẹ̀ wọ́n fẹ́ tilẹ̀kùn mọ́ aburú kan tó lè fẹ́ ti bí ká sọ fún yàn tó dé láti Mẹ́kà yìí pé ó ti láṣẹ lẹ́nu yóò al-ujubu wọlé sínú ìgbésí ayé rẹ̀ mótómótó wal-kibru ìgbéraga yìí pé annahu khayrun min al-akhar póhun lóore jẹ́ lómi lọ yóò wọlé sínú ìgbésí ayé rẹ̀ wallahi inú àwọn tí mò ń sọ pé dé ìkan bẹ tọ́lọ̀ tí ní kí súnú oyé ìwọ̀n kọjá lọ ládùúgbò ìyá kankan sáré jáde ní ó kúnlẹ̀ síwájú ẹ̀ ó ní ẹ ṣàdúà fún mi Ọlọ́run ló wá ní kí wà mẹ́jọ náà wọ́n ní ìyẹ́ dìde ẹ tẹ́wọ́ yóò ṣàdúà fún yín kìí kẹ́ wá sáré kúnlẹ̀ nígbà tá lọ wádìí tá wádìí bọ̀ àwọn alásàlátù ni ṣe ń pé bí jẹ́ máa dé àwọn mọ́nù so ọ̀pọ̀lọpọ̀ wọ́nranwọ̀nran yìí gbogbo àwọn tí wọ́n àwọn onítọ̀rí kọ̀ náà ni wọ́n wà ní gbogbo àwọn bí wọ́nranwọ̀nran yìí ìkànnà mo wo fídíò rẹ̀ bóyá ní àná ni bóyá ọmọ àfá àgbà kan bóyá ó ti Mẹ́kà dé bó ṣe dé sójú agbo báyìí gbogbo àwọn yẹn dìde sẹ́yìn pé àpọ́nlénù wá fi tabjila àpọ́nlénù àmẹ́mọ̀ tí ó ṣẹlẹ̀ náà ni pé bí ṣe ń wọlé sójú agbo bẹ́ẹ̀ làwọn obìnrin ń dìmọ̀ bí ṣe ń wọlé sójú agbo ní nawọ́ sóbìnrin ní ń bọ̀ lọ́wọ́ èmi ti wá bá a ṣe mo ti bá a kọ̀ dámọ̀ ó dúró wípé ó lè jẹ́ ọmọ ìyá rẹ̀ lóbìn àmọ́ àwọn obìnrin yòókù tí wọ́n ń dìmọ̀ yẹn ń kọ́ ládìmọ̀ àníyàn yìí pé aláṣẹ ti dé àwọn nǹkan yẹn ni dókítà wọ́n fẹ́ bẹ̀rì rẹ̀ pé sádù dẹ̀rí àní ẹja lókọ́ ìdà yẹn bẹ̀ yẹn pé aburú tó wulẹ̀ ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ kẹ́lẹ̀ mọ́ tún kún kọ́ máa lọ dín tí ọmọ àmọ́ dún ti di pé ń kálukú náà wà lọ gbé sípò pé àwọn àfáà kú torí pé àwọn yẹn ti ń sọ pé àwọn àfáà àwọn kú sọ pọ́ da gbogbo àwọn sẹ́yìn dání ìsìtàn sọ fún wọn pé kò sí ń jẹ́ sẹ́yìn dánú ẹ̀sìn ara àwọn àfáà àgbà náà tí wọ́n ń jókòó tì wọ́n tí wọ́n encourage wọn lórí pé sẹ́yìn dání wọn ìmọ̀ wo ní bẹ lára wọn tí wọ́n fi lè mọ̀ jẹ́ sẹ́yìn dá ìmọ̀ wo ló lè wà lọ́wọ́ wọn tí wọ́n láwọn náà ń kọ́ mùrídí káàkiri ìmọ̀ wo lóbìnrin ó fi sọ pé òun jẹ́ aṣáájú fáwọn ọkùnrin tí ìbá sọ pé ọkùnrin tó làákàyè rẹ̀ ti dojúdé gbogbo àwọn nǹkan igbó láti bàjẹ́ mọ́ inú súfì ni òkè sáwọn tẹ́ wá sọ pé wọ́n ṣe bìnáwù tasawuf lórí kìtàbù wa sunna sí báwọn náà ṣe lánàá nù gbogbo ẹ̀yin onítọ̀rí kọ́ ẹ pera yín padà síbi kẹ́ padà sílé kéw gbogbo orú àwọn láhàúlà nísìn ẹ lọ worú àwọn nǹkan tí máa gbé sórí mídíà rẹ̀ táìmù tó ẹ kó fi wà ń lè kó ká máa kọ́ lẹ́kọ̀ọ́ ìní fi ń ṣe wọ́n káàkiri Al-Qur'ani ní inna khayra zadi taqwa fatakuni ya ulil albab Ànábì ni wọ́n sọ̀rọ̀ yìí pé ẹni bá lọ Mẹ́kà alhajju li mabrur laysa lahu jazaa'un illa aljanna ẹ̀yin ò ṣe dé kẹ́ẹ̀dún lórí bó ní aljanna yóò ṣe ní bọ́ lọ́wọ́ yín kẹ́ tó jáde láyé tẹ́ẹ̀tù fún lọ kóra yín síbi lágbájá tẹ́wọ́ yín ṣàdúrà fún ọ̀n pé tàbá ti lọ Mẹ́kà àṣẹ ti wà lẹ́nu wa ẹlòmí ọmọ fi ṣe fáàrí ilẹ̀kùn yẹn ni ó fẹ́ ká tì kó pé tẹ́ni tó bá dé láti Mẹ́kà bá dé ìpayọ̀ Ọlọ́run yẹn ló yẹ kó tún ṣe kí ni ló yẹ kó tún lékún inna khayra zadi at-taqwa kí lè tà lè dún belẹ́yìn olóògbògbòrò tó dé náà tí a lọ fi sábákà náà ìtì rẹ̀ mutí sáṣẹ ń bẹ lẹ́nu tiẹ̀ náà so nílẹ̀ Yorùbá ń bí to be precise tí a máa kó yẹn 100 tó lọ Mẹ́kà Ọlọ́run nìkan ló ní ìdájọ́ o tí a máa kó yẹn 100 tó lọ Mẹ́kà èwo ló lè dé nù wọn tí ó ṣàdúrà tádùn ọgbà ẹ̀ka mélòó ní ọ̀jẹ̀ nínú àwọn àfáà tó lọ àwọn tó kàn wá tún lè balẹ̀ díẹ̀ lẹ́n tí èbá sóògùn tí èjì ogun tí èfi nǹkan kọ́lé tí èsẹ̀lẹ́bọ̀ lọ́kàn wá tún lè balẹ̀ díẹ̀ pé tó bá dé ó lè ṣàdúrà fún yàn kó gbà gbogbo àwọn àṣẹ́tẹ́ sọ pé ń bẹ lẹ́nu yìí ẹ dojú rẹ̀ kọ́ Nàìjíríà kẹ́ ní ọ́dà ṣebí ní tún dojú dé sí
ẹ dojú rẹ̀ kọlu pé káwọn ọmọ yahoo ti ń ṣe yahoo ti ń pa àwọn èèyàn lẹ́kùn yìí kán tiẹ̀ kọ́lọ́run bá ní sí ọkàn àwọn ọlọ́pàá síbi kán lè máa mú wọn kán máa tọrọ owó lọ́wọ́ wọn mọ́. Asewo náà ni dókítà wa nírọ́ lásán ni ìwọ wá jáde níwọ̀ àwọn olùmẹ̀sìn ẹsẹ̀ ni àrífín tẹbá sì fẹ́ máa fi jọ́jà ara wọn pé àwọn kan ti jáde ńgbà kan tí wọ́n kìíní kan àwọn àgbàlagbà tàná àwọn àgbàlagbà tẹ́ rí táwọn tí wọ́n jáde tiwọn àwọn tí wọ́n ń pèpè lọ síbi ẹbọ àwọn tí wọ́n ń pèpè lọ síbi ìmọ̀ọ́sìn nǹkan mí lẹ́yìn Ọlọ́run àwọn ní so ló fi jẹ́ pé ìfẹ́ kí ọ̀rọ̀ mi ó gùn ẹ dákun ẹ jẹ́ kọ́rọ̀ yóò dọ́dọ̀ láháúlà kó ṣe mẹ̀dọ̀ níbi bí ó ṣe máa fẹnu àbùkù máa fi tako tí wọ́n máa ń pè ní ìmọ̀ làwọn ń ná wọ́n wá lè má nara tán bẹ̀ wọ́n lè má lè gbé kọ́ ìdá ìjáde in tí wọ́n ń tún bẹ̀nu ó ti lọ Mẹ́kà ó ti dé láàrin wa àtọ́lọ̀ ni bóyá ń gbà tó ń ṣe tàwáfù lọ́wọ́ bóyá wà nínú ẹni tọ́lọ̀ sọ fún pé la labbaika wala sa'daik sáwà mọ̀ ní kí lọ́kàn wá ń bi eléyìí ó yẹ kó o dé ṣèbẹ́ ẹ dé náà ẹ lọ jímọ̀ ẹ lódìgbà tẹ bá tó wọ jímọ̀ ẹ kírun náà ọ̀pọ̀lọpọ̀ wọn ò kírun náà lágbàlómi ti Mẹ́kà dé ní títí dì sí wọn celebrate Mẹ́kà ní náà kò bọ́ síbi ẹ̀sìn Ọlọ́run náà ẹ wá ń palẹ̀ mọ́ ọ̀rọ̀ àṣẹ wèrè wo ní bẹ lẹ́nu yín tẹ́ lọ wá bí jókòó sí ṣé ń gbà tẹ́ dé ṣé ẹ̀ tún fọtí lo sẹ́mọ́ ni ṣé ń gbà tẹ́ dé ṣé ẹ̀ lọ ṣebí ọ̀pọ̀ nǹkan ní lórí TikTok yìí náà tí wọ́n hàn nǹkan síbi ọpọ́n ọ̀la tí wọ́n sì ń gbé sórí iná wọ́n sì ya skeleton èèyàn bẹ̀ wọ́n sì ń gbé lórí iná hàntú náà ni wọ́n hàn sí ọ̀fírísẹ́ǹtì wọ́n mú bọ̀wọ́ kan ní Emirates ń bẹ̀ ṣebí Emirates ni mo fókọ àfáà kan mo fókọ bó láṣìírí Emirates ni wọ́n ti bá náà kàlí lọ́wọ́ rẹ̀ kò lè wọ Emirates mẹ́nà àwọn àfáàgbà yín lẹ̀ Yorùbá yìí ni kò lè wọ Emirates mẹ́ tí ó fi jáde láyé nígbà wọn bá lọ́wọ́ wọn ni wọ́n lélẹ̀ yìí lẹ́ìsà lábáwá wọn ni ismullahi al-azam wọn ni inbo kayfa hada ismullahi al-azam hada laysa ismu min asma'illah asma'ullahi al-husna ma'ruf hada yani غير معقول هذا يعني ما ينفعش هذا iná wọn fi wá mú ọ̀wọ́ kan ọ̀fírísẹ́ntì tó ń kálùkù ó ti rí fídíò yẹn náà tí a ní wọ ó lè wọ̀lú ìmá